The grass is greener on the other side. That's what I thought before I took the ride. I burned my bridges so I'd never look back. Mo fẹ́ kí àwọn ìjọba kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Adediwura. Mo rí nínú àwọn opó yẹn tó jẹ́ pé ẹlòmíì ò bímọ rárá. So bọ́ọ̀ ṣe bímọ yẹn ta ló fẹ́ máa tọ́jú wọn. Kábọ̀ sórí ètò wa ètò yín lágbolágbo lórí Kilarigbo television òun náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ wa pẹ̀lú èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín Dáfídì the Starboy presenter ọmọ nínú ọkàn Elédùmarè lọ́jọ́ tó ní agbo Adediwura Black Gold lawa níbi tí ó ti ń ṣe ìtọrẹ àánú fún àwọn opó eléyìí tí wọ́n lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 opó òun ni Adediwura Black Gold ni wọ́n fẹ́ fún ní àwọn ẹ̀bùn lóríṣiríṣi tẹ́ bá wò káàkiri ẹ ti máa rí wọn àwọn ẹ̀bùn lóríṣiríṣi léyìí tí wọ́n ti pèsè sílẹ̀ tó fẹ́ fún àwọn opó. ẹ pàtẹ́wọ́ fún, please clap your hands for him. ṣe rí wọn live and direct. All right, sir. Sherry, wọ́n ti àwọn kù rárá. Wọ́n ní I'm not a fine boy, I'm the finest. Àbẹ́rẹ́ ìkọ̀ ẹ bá mi ṣàwọn láti wọ ẹ̀jẹ̀ ẹ bá mi kọ̀ tó ń fún ọ. All right. Oh, see this fine man. Ṣé wàá pa ẹ kú gbogbo ẹ o? Inú mi dùn pé mo débi ẹ̀dẹ̀ ẹ̀rọ rẹ́rìn. Ẹ̀rí tẹ̀ ẹ̀rín yẹn. Kò ní tán láíláí ọmọ arẹ́rìn títí ọjọ́ ayé ni ẹni má jẹ́ kí ni máa dùn títí láíláí ẹ máa rí ìpìlẹ̀ ẹ ṣiṣẹ́ tí àpèyìn tẹ wá o àmì o àwa náà ní dopọ̀ ọkùnrin àbí obìnrin o. All right, Adediwura Gold has decided to make this a lifetime dream. kì í ṣe ìgbà àkọ́kọ́ nílé yìí pàtó ti bẹ̀rẹ̀ mo ti wà pẹ̀lú ẹ̀ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ tí ọkàn bá wà nígbèsí ayé yìí tí ó jẹ́ pé àwọn ẹbí ẹnìkan ló ń bọ̀ kì í ṣe èèyàn gidi èèyàn lásán ni kò wá sáyé gidi ìwọ tí wúrà ń ṣe nìyẹn ó wò pé àwọn òpó yìí ó mú sáìdì kan ni kó mú àwọn òpó wọn lọ́kọ wọn lólùrànlọ́wọ́ kankan ló ní ìta lè ṣe fún wọn ní ọ̀dọ̀ ìṣọ̀mọ́ èké tàbí ọ̀dọ̀ ìbáṣe rọ̀ àbí ṣùgbọ́n àgbàlagbà ni wọ́n gbàtà àwọn ẹ̀dẹ̀dàgbà kò sí ìwọ tó ń jẹ́ rọ̀ tí èèyàn bá tọ́jú wọn ló fẹ́ tọ́jú wọn Ọlọ́run ò lè sọ kalẹ̀ Ọlọ́run wa rán ẹbí áńgẹ́lì ní ìgbésí ayé àwọn òpó ní Nàìjíríà lọ́wọ́ báyìí Èkó ló ṣe ń ṣe báyìí ó sì máa kó lẹ́kọ̀ọ́ lọ sí ibẹ̀. My eyes is pushing me. Check where I do so again. Oh my Jesus Christ. I don't want to live with you. Check him out. That is all right. I shall love that one. Thank you so much. Eba wa pàtẹ́wọ́ fún Jigan, aka Shomo Age mi. Ẹ má bọ̀. Wọ́n fẹ́ rí yín. AKA Shomo Age me, young boy. Ó ṣe dé láti London ni. Ọmọ tó ṣọ́ gbogbo àwọn South tí wọ́n kò jẹ rush. Jigan lọ́mọ ẹ filẹ̀. Alright, ẹ wá kí wọn. Àwọn babies wọ́n dúró dè yín. Ẹ bá mi kí. Jigan ni ẹ. Ó yá ìwọ náà ẹ máa bá wọn sọ̀rọ̀. Ọ̀gá o ṣe mọ éèjì mi ni àgbẹ̀mọ́ mi ní ṣe ẹ̀rọ mi ṣe mi ń gbà o wọ́n mi kì í gba stop ẹ̀ wọ́n mi inú máa ń bí mi ìṣọ̀mọ́ kékeré o ẹ máa rí mi máa sọ pé ẹ̀ ń bẹ̀rẹ̀ éèjì mi. Mọ́mí ọmọ mi lẹ jẹ́ o. Ètò yìí ó ti wà tipẹ́ tí mo ti ń rí ṣe understand so èmi náà dẹ̀ jẹ́ ní tó yẹ pé nínú ọkàn mi àwọn tó bá mọ̀ mi tó súnmọ́ mi dáadáa mọ̀ pé èmi náà jẹ́ ní tó nẹ́ràn ọ̀fẹ́ àti máa
ṣe fún yàn. Okay, so bàtí mo rí tẹ́lẹ̀ even gan Adediwura gan tí a ti pè mí èmi fúnra mi mo pè tí n bá sínú eléyìí tí n bá wá mi ní gbà torí inú mi máa ń dùn tí bá rí yàn tó ń ṣe nǹkan tó dáa inú mi dẹ̀ máa ń dùn láti jẹ́ kó kà mí mọ́ bí tó máa ń like láti wà níbi tó ti ń ṣe nǹkan tí ó dáa torí kan eléyìí àwọn èèyàn ò ní mọ ibi tó ń lọ tó bá dọjọ́ ọ̀la tó bá jù báyìí lọ wọn ò ní mọ́jọ́ tó ti bẹ̀rẹ̀ inú mi dẹ̀ dùn pé wọ́n ń try láti gbìyànjú láti ṣe nǹkan tó dáa nǹkan tó yẹ káwọn gọ́ọ̀mẹ̀ntì wá ṣe ni tí àwọn individual wa ló fẹ́ máa ṣe so inú mi dùn láti wà nígbà yìí mo dẹ̀ gbàdúrà fún Ọlọ́run jẹ́ kó Adediwura kó jábọ́. láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́yìn kejì rẹ̀ tọ́jú rẹ̀. Wúrà lólùtọ́jú wa ẹ̀yìn rẹ̀ ló fi pọ́n wá wúrà kù ìfẹ́ rẹ̀. Àwa kò lè má gbàdúrà fún o wúrà 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 ẹ jẹ́ ká pariwo wúrà Adediwura go giving his fire. Ẹ bá ànáwó àdúrà sí nítorí kò easy ipò Jésù ló dì mú Jésù dẹ̀ ló pe ẹ̀ lọ́kọ̀ oko ẹni tó bá dẹ̀ tó ní pẹ́lẹ́pẹ́ wúyà ló gbàrà lára wa o hallelujah. All right. All right. Mujojo ọ̀rọ̀ ìyá dàríwó bó bá lè mú jojo ọ̀rọ̀ ìyá dàríwó bó bá lè mú jojo. Adediwura kò tí ń ṣiṣẹ́ yẹn bọ̀ jọ̀wọ́ ṣe là ṣe pé Adediwura kò tí ń ṣiṣẹ́ yẹn bọ̀ láyé wa jọ̀wọ́ ṣe là ṣe pé. Sherry, check kí ni mo sọ? Kí ni mo sọ? Ṣé bí mo sọ fún yín pé wọ́n ní wọ́n make up? Ẹ wojú ẹ̀, show make up. Kò make up. Àwọn eléyìí fáìn yìí. Kò wọ́n ṣeré. Ẹ wá, àwọn fẹ́ rí yín. Ojú tì wọ́n. Wọ́n fẹ́ rí yín. Ìyàwó ẹ̀rọ ìyá bí. Beauty. Wọ́n mi ní beauty. Oyè bàbá bí àwọn fẹ́ rí yín sẹ́ẹ̀dì bí. Awesome. He's a awesome girl. Wonderful. Wọ́n ní kẹ́ má tìjú fún wọn. Ṣètì bó bẹ́yìn. That's awesome. Thank you very much. Greetings to my senior colleagues and all my colleagues around. Mi ti mo gbọ́ tí mo fẹ́ sọ. Inú mi dùn láti wà nílé ni. I'm really honored to be here. Inú mi dùn pé Adediwura gbé mi. I could make out time to come. Mo ti ẹ̀sìn tàbí pé mo ní event mi tí mo wá ń kọ́. But I said I had to mo láti kọ́kọ́ débi báyìí tó máa lọ. You know, because what she's doing, nǹkan tó ń ṣe nǹkan tó dáa ni. Ẹni tó bá ti rántí èèyàn, Ọlọ́run náà máa rántí ẹ̀. You know, and I've always been in that spirit of giving because I believe giving is good. Tí èèyàn bá fún yàn, Ọlọ́run náà máa fún ẹ padà ní ọ̀nà míì. So God will bless you. Agbára Ọlọ́run, ọmọ ẹ tó bí kò ní pàdánù ìyàwó nígbà tó bá máa ní ọ̀rọ̀. Agbára Ọlọ́run, tọ́lọ́ bá máa ṣe ọkọ fún ẹ, ò ní pàdánù. So ẹ ṣé gan ìyá mi. Àdúrà náà ni màá fi máa ràn wá lọ́wọ́. As the God I need náà nìyẹn. Ẹ ṣé gan ma. God bless everyone. Thank you very much. Thank you very much. Awesome. We love you. Thank you so much. Mo nífẹ̀ẹ́ sí ìpàdé yìí nítorí pé ẹni tó bá ti ń rántí ẹ̀dá tó ti ń rántí èèyàn Ọlọ́run á máa rántí ẹ̀ náà. Ó dá ká máa ranra wa lọ́wọ́. Òun ṣe pé èèyàn ara wa nìkan ni a gbọ́dọ̀ máa tọ́jú. Òun ṣe pé ẹbí wa nìkan la gbọ́dọ̀ máa tọ́jú. Tí wọ́n bá láǹfààní láti lè tọ́jú àwọn èèyàn tó yẹ pé wọ́n ò tọ́ mọ́ wa ṣùgbọ́n tí a fi wọ́n sọ́kàn Ọlọ́run á máa fi àwọn náà sọ́kàn. So it's a very good thing. Nǹkan tó ṣe yìí nǹkan tó dáa ni. Ó rántí àwọn opó. Ọlọ́run lọ́kọ̀ opó. Ọlọ́run lò fún àwọn opó ni. Ọlọ́run tó dẹ̀ lò fún àwọn opó yẹn náà ó máa ṣe kí ni? Ó máa bless òun náà. Afẹ́fẹ́ fẹ́ àti ní kúrò mọ́ra lẹ́sọ̀ kò fẹ́ ti ṣẹlẹ̀
Alright. Can I have the Lily? Come back, come back, come back. Thank you. Alright. Inú mi dùn gan ni n tó máa ń wù èmi káwọn èèyàn máa ṣe leléyìí káwọn èèyàn máa fún àwọn èèyàn ṣe mọ̀ kò dìgbà tó yàn bá ní ilé rẹpẹtẹ kò dìgbà tó bá ní mọ́tò kò dìgbà tó bá bọ kékeré tó bá níyẹn ṣáà máa try kó máa fún àwọn èèyàn ibi kékeré ni Adediwura ti bẹ̀rẹ̀ òun ló ti padà di ńlá mọ́ lọ́wọ́ ìkọlọ̀ ń jẹ́ kó túbọ̀ máa tóbi sí ju báyìí ìgbà tá a ṣe bíi few months ago inú mi dùn that was my first time tí máa wá gbà tí mo tún débí lẹ́nu ẹnu tún yà mí Adediwura ọwọ́ ẹ̀ á máa lọ sókè o agbára Olódùmarè. People, she's in the building, ladies and gentlemen, you already know. Ẹ máa kí ló ṣẹlẹ̀? Ẹ wá kí wọ́n. All right. Ṣẹ́rígbó fine. Ṣẹ́rígbó kò ṣe tẹlifíṣàn nìkan lọ́dún fine. Wọ́n lákọ̀ọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Adediwura fún nǹkan tó ń ṣe léni because so many people lè máa lò ó lọ sí area nǹkan tó ń ṣe but nǹkan tó ń ṣe léni ó jẹ́ nǹkan tó dùn mọ́ gbogbo wa nú and that's why tí gbogbo wa ṣe wà níbà léni láti show love wa láti show support wa and gbogbo nǹkan tá à ń ṣe léni ó ní ṣe pẹ̀lú nǹkan tí Bíbélì sọ àti Quran tó sọ ó ní ká máa tọ́jú àwọn oko wa and inú wa dẹ̀ dùgbọ́ léni pé à ń rí wọn tó ń rẹ́rìn-ín tínú wọn ń dùn tí ayọ̀ wọn kún mo dẹ̀ gbàládùra wípé gbogbo ohun tí wọ́n bá fẹ́ nílé ayé wọn Ọlọ́run á ṣe fún wọn so inú mi dùn láti wà níbà léni. Mọ́mí sáì wọlé lẹ́yìn tẹ́ fún mi. Lága! Ẹ bá mi fi mọ́mí yìí lẹ̀. Ẹ fi wọ́n sílẹ̀ sẹ́. One, two, three, drop it. Ẹ jẹ́ kó rí wọn dáadáa ẹ jọ.
Hey! Ó tẹ̀sí já. Ahora. Mo mọ̀ pé àbò ní gidi ó wà necessary gan lálẹ́ ẹ má jẹ́ kó jù báyìí lọ. Okay. Support Jumoke lórúkọ mi, but business name mi ni Joaf Kitchen Cafe. So I man do pẹ̀lú bí LD things, but nǹkan tó pele is perfect. It's with yogurt, Greek yogurt tí ó ní sugar ní anything, then granola, be oats, then àgbọn, then honey, then strawberry. So pẹ̀lú àwọn oríṣiríṣi fruits la máa fi sínú ẹ̀, so perfect ló ń pè. So a máa ń serve ó dẹ̀ máa ń wà very okay. Support program yìí mo ṣe bẹ̀rẹ̀ lọ́dún yìí ni. Mo ṣe bẹ̀rẹ̀ láti máa support ẹ̀gbọ́n mi àti Adediwura Gold. Mo ṣe bẹ̀rẹ̀ ní èní ni. Ní ìta ń ṣe mo dẹ̀ mọ̀ pé mo máa continue láti máa support lọ títí. Ẹ má fi bẹ̀rẹ̀ o. Kẹ̀kẹ́ kan wò mí. Bó bá ṣe wù mí láti ṣe lè wé. Wait, hold on. Zena Blas coming has soap. That's fine. Mo yìn Ọlọ́run lógo. Mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run lo èèyàn bíi tiẹ̀. Because níbo mi àwọn ẹlòmíì máa lo kíní ìfijẹ owó ni. Iye nǹkan tó ń kó fún Adediwura, iye yẹn náà ló ń kó fún àwọn widows. So mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo dẹ̀ yìn gan. Kò rí mi sìn yìí o, bọ̀ ní eléyìí tó ṣe yìí o. Nǹkan ńlá ni. Mo yìn. Ìyẹn ọwọ́ tí mo nà sókè yìí mi ò ní fi gbọ́mọ sí láyé mi o.
ẹ mú wá síbi ẹni orí mi o kò ní gbàbọ̀dé ọmọ mi ò ní gbàbọ̀dé ẹni ojú mi ò ní rí bí ẹnu mi ò ní kó bá mi ẹsẹ̀ mi ò ní jẹ bí pọ̀nà ẹ wá náwó yẹn sẹ́mi ẹlẹ́mi jẹ lílì o èmi Fẹ́mi Adébáyọ̀ o ògo tèmi ò ní wọ́ mi ìràwọ̀ mi ò ní mọ́ òkú ẹni mọ̀ bàmíjẹ́ láéláé fúnra yín látẹ̀wọ́. tí ẹ̀kọ́ bá wá dìde tó ní tóun fẹ́ máa ṣe rèé tó dẹ̀ ń ṣe ní gbogbo ògbà tọ́lọ́ dẹ̀ ń fún ṣe tọ́lọ́ ń kun èmi gẹ́gẹ́ bí ẹnìkan níwọ̀n bá gba tágbára mi ká mo sọ fún ìjọba mo ní tọ́mọ yìí ṣe ẹgbà lọ́wọ́ ẹ̀ ẹ sọ dáríwò ẹ jẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ púpọ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀ rẹpẹtẹ ẹ ní mọ̀ọ́ṣì láéláé. Put your hands together for Adediwura gold. Ní Ìlọrin tí mo ti wá tí a bá fún obìnrin kan nírú eléyìí ẹkún ayọ̀ ló máa fi gbà á nítorí pé a máa sọ pé ebi ò tún nípa àwọn ọmọ láéláé máa pe owó ránṣẹ́ owó ní rán wá ń ṣẹ́ ilé ìtọ́wá gbé fún ilé ní pé kẹ́ ẹ máa fi pawó á jẹ́ ìbẹ̀rẹ̀ orí nínú ìgbésí ayé ní agbára Ọlọ́run ẹ yá ẹ dẹ̀ fi rà ẹ ní máa gbogbo àtàbá tí ń lò ẹ ṣàkóso àdúrà kan àbí méjì ẹ máa fi ránṣẹ́ sí Adediwura àti gbogbo àwọn táwa ń bí lọ́jọ́ tòní ẹ ní máa padà sí burúkú ní orúkọ Adediwura gold mo present ní ẹ̀rọ ìlọ́ta yìí. kòrò láyé ẹ lágbára Ọlọ́run thank you very much I really appreciate. ẹ tún bá wọn jó yeah like rock. Hey, Uncle Femi's in the building, ladies and gentlemen. One time. All right. Hey. orúkọ tèmi ni Fẹ́mi Adebayo gbogbo èèyàn fẹ́ràn kó máa pè mí ní Jẹ̀lílì Oníṣó ẹ má jẹ́ kí n jùlẹ̀ torí tèmi bá ti gbórúkọ ayọ̀ máa ń ṣe bébè kí n ṣe kíni ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú lílì òní ṣe kíni kò ní Jẹ̀lílì lẹ́ni. ní tí Adediwura ń ṣe yìí ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi nínú púpọ̀ púpọ̀ kéèyàn kan wà kó rántí pé àwọn opó kan wà níbì kan kéèyàn kan wà kó rántí pé àwọn àgbàlagbà kan wà níbì kan lóbìnrin pé òun fẹ́ máa ṣe ìrànlọ́wọ́ fún wọn. mo fẹ́ kí àwọn ìjọba kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Adediwura kí wọ́n gbé ètò yìí kí wọ́n gbé lárugẹ kí wọ́n ṣe ju bó ṣe ń ṣe yìí lọ. ó dá mi lójú pé àti ọrẹ Ọlọ́run àti ọrẹ àwọn èèyàn tó ń fẹnu tọrọ fún Adediwura á tún máa bájọba náà. ẹ bá wọn mọ́ mi lásán ṣé èyí wọ glasses yìí ní ìgbà tí wọ́n kọ́ ẹ fílẹ̀ fún ọ àwọn ilé ní sáà ó ṣe everything fine everything fresh akọ yìí ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀. orúkọ mi ni Akíntọ́lá Adéọlá. àwọn ọ̀nà wo ni ẹ fi gbà tẹ́tí fi ran mọ́mì náà lọ́wọ́ láti lè mú kí ọjọ́ òní kó wá sí ìmúṣẹ? gbogbo nǹkan tí mo ti ṣe ni bí màá ṣe wá síbí bí mo tiẹ̀ ṣe wá síbí náà mo mọ̀ ní pé mo ń support wọn lọ́wọ́lọ́wọ́ báyìí everything I'm very sure that I'm supporting her mo dẹ̀ wà lẹ́yìn wọn tó táìmù kan tí wọ́n lè sọ pé àwọn ti dàgbà o pé kíní yìí àwọn ò lè máa ṣe mọ́ tó pé mo are very sure ni pé wọ́n jẹ́ èèyàn kan tó máa ṣe nǹkan ẹyọ kan tó máa ṣe daytime tí wọ́n máa fẹ́ darúgbó so wọ́n máa ready ni pé láti fi kíní ilẹ̀ mo dey are very sure by that time I'm going to take over this and I'm going to continue with it. iṣẹ́ agbára mi kì í ṣe mímọ̀ ṣe mi àwọn kan ti wà tó jẹ́ wípé standby ló máa ń support wa ṣóye yín gbogbo nǹkan tẹ́ ń wò ń bẹ̀ yẹn kò ń ṣe èmi ni mo kó gbogbo ẹ̀ jọ it is by their power àwọn nǹkan tó ń support wa fún àti àwọn owó tó ń sẹ̀lì nǹkan tó ní ká fi ṣe oúnjẹ tẹ́ ń jẹ àwọn kan ló ṣe wá èmi kọ́ ni mo ṣe so kò ń ṣèmi nìkan lẹ máa dúpẹ́ fún everybody tó wà ń bíbà yìí àwọn àtàwọn tó sì ń bíbà yìí.
So I want to say thank you to all my senior colleagues for coming. Thank you so much. I appreciate everyone. And also to my friends and families, I love you all. Thank you all for coming. And also to my fans all over the world, your comments on social media, your prayers, thank you so much. I want to I can't start mentioning names because I definitely know I will omit some people. Inshallah, we could lie. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tó ń bọ ọmọ yẹn láṣìírí tó fi ń ṣe fún wa ní gbogbo ìgbà ṣídà máa bò sí ni. A ṣẹ̀ṣẹ̀ ń ṣe o. Tó máa ń tọ́jú wa báyìí. Ó máa fún wa lóúnjẹ. Ó máa fún wa ní ìta máa gbé lọlé. Ó máa fún wa láṣọ. Ọlọ́run máa ràn án lọ́wọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Adediwura Gold. Torí nǹkan tó ṣe lénìí ó kọjá ọgbọ́n àti òye mi. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó ṣe fún mi lónìí tó ló dùn mí nínú gẹ́gẹ́ bí opó ọdún mẹ́ta. Ọlọ́run á dùn nínú tọmọtọmọ. Àwọn òbí ẹ̀ ò ní láni ohunkóhun òun náà dẹ̀ ní láni kankan. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ nítọ́jú tán fún wa lọ Ọlọ́run fi rọ́pò fún wọn ẹ̀mí wọn gùn wọ́n mọ oríṣẹ́ lókèlókè ní mọ̀ lọ ọlọ́run bí Muhammad sallallahu alaihi wasallam. Ẹ jọ̀ọ́ ẹ máa wọ́n ta ló máa kọ́kọ́ mú tán àti ìníkẹ́ mú ẹ ti test yẹ gigant ẹ ti rẹ́dì yín. Okay. Let me test it, no? Are you good to go? Are you good to go? Edru. Okay, no, but I mean, the dynamics is the first person to finish. All right? It really doesn't matter. All right? All right? And the time starts now. DJ, bring it down one time. She actually did come first. But wait, hold on one second. No, she came second. Okay, but they're saying that you didn't finish. Okay. Okay, you know what? I'm not going to choose this by myself. Hey, John Torino, please, who won? Please put your hands together for her. Mo bẹ̀rẹ̀ ní 2015 àtìgbà yẹn ni mo ti ń ṣe so mo máa ń try láti máa ṣe ní ẹ̀ẹ̀mejì lọ́dún ẹ̀ẹ̀kan lọ́dún ni mo ń ṣe tẹ́lẹ̀ but bí donation ṣe ń wọlé mo ń try mo ń ṣe lẹ́ẹ̀mejì lọ́dún a ti ṣe 6th edition ní April so 7th edition là ń ṣe ń sìn. ọ̀nà wo lẹ̀ ń gbà tẹ́tí di pé ẹ̀ ń rí gbogbo àwọn tó ń ràn yín lọ́wọ́ lórí àwọn nǹkan ìjọba. Kò easy orí social media náà ni àtàwọn kọ̀ọ̀kan tèmi náà ti mọ̀ all along so máa pè wọ́n máa send messages sí wọn máa rọ̀ wọ́n máa bẹ̀ wọ́n and that láwọn ẹlòmíì tó jẹ́ pé voluntary donors ni wọ́n jẹ́jẹ́ lọ́kàn ṣe nǹkan tó máa donate ẹgbà sewing machine báyìí ẹgbà ẹ̀rọ ọlọ́ta báyìí ẹgbẹ́ lè báyìí. ṣé àwọn tó wà létò ìlẹ́ka ìjọba kankan tẹ̀ ti bá yín sọ̀rọ̀ àbí bóyá tẹ̀ ti dá sí ètò tẹ̀ ń ṣe. Kò sí ìjọba o òun náà ni mo ṣe ń try láti máa ṣe àwọn eléyìí láti fi jẹ́ bí signal sí àwọn ìjọba wa because kò easy fún mi láti lọ bá wọn sọ̀rọ̀ kọ̀ọ̀sẹ̀ mọ̀ pé èèyàn ńláńlá ni wọ́n àti dọ́dọ̀ wọn gan-an ó di ìfagbára wọ̀ so irú àwọn nǹkan báyìí mo believe pé tó bá ń ṣọ ẹ̀ nínú tẹlifíṣọ̀n ọ̀tọ̀ ń ṣọ ẹ̀ káàkiri àwọn èèyàn máa rí. Kí wọ́n ní àmọ̀ràn tẹ ní fáwọn tó tún jẹ́ akẹgbẹ́ yín léyìí tó jẹ́ wípé bóyá wọn tiẹ̀ tí wọ́n ní lérò àbí bóyá wọ́n ń ṣì ń gbà lérò láti máa ṣe irú nǹkan tẹ̀ ń ṣe. Oníkálukú pẹ̀lú èrò ẹ̀ àwọn èèyàn mi kọ̀ọ̀kan náà wà tó jẹ́ pé wọ́n ń ṣe bọ̀ wọ́n ṣe láláriwo bíi tèmi báyìí wọ́n ń ṣe jẹ́jẹ́ ni adẹ̀ láwọn ẹlòmíì lára wa náà tó jẹ́ pé wọ́n ní foundation bí Ìyábọ̀ Òjó sí oní Pinkies foundation òun náà ṣe nǹkan fáwọn arọ àwọn afọ́jú káàkiri so oníkálukú àti ministry ẹ̀ ni àwọn opó lèmi ṣe nǹkan fún àwọn tó kù náà ń ṣe bọ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti put in more effort.